dàrú èló ń Jonathan fi kún èló wọn ń tepo ńjọ́ náà láyé Jonathan ẹ̀yin tẹ́ ẹ bá mọ iye tí wọ́n ń tepo láyé Jonathan mélòó lára mi sẹ́mi rówó repo ńjọ́ náà ẹran létí iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ iye tó wá dà tí gbẹgẹdẹ gbiná tálárè jàgbá èló wọn ń ta epo láyé Jonathan èló ni a gbé sí èló ló fi kún owó péréte lásán gbogbo àwọn òṣèré tíátà lọ jáde ńjọ́ náà àgbà o àní gbà o àní gbà ní o gbogbo kálukú lọ jáde ńgbà náà àwọn olóṣèlú ńláńláńláńláńláńlá àgbà ní o ìlú ti bàjẹ́ o àgbà ní o àwọn tíátà àjọ náà ṣé wọ́n ti kú tán ni àbí wọ́n wà láàyè 300 naira là ń repo lónìí wọn ò mọ̀ jáde wọn ò mọ̀ jáde wọn ò mọ̀ jáde láti 87 naira wọn ló di 125 naira ńjọ́ náà nàbá ní Jonathan ti báyé good luck kọ́ lélẹ́ ìbádì luck ní o ìwọ́de ń bàdàn ìwọ́de lẹ́kọ̀ọ́ ìwọ́de ń gbogbo olúgbọ́ l'Àbújá nígbà ní Kwara nílẹ̀ Yíbò ní Sókótó ń Kàfàǹsà ẹ ṣèwọ́de lórí ẹni ẹlẹ́ni lọ́ba di gbayì lẹ́mọ̀ òṣèlú ìbọn òṣèlú nǹkan tó burú ni kò dáa